Oòduà a dúpẹ́ o èèyàn jù ẹ lọ ní díẹ̀ tí o lè bá díẹ̀ yẹn ọmọ Yorùbá Amẹ́ríkà ti yarí wọ́n ti tú àṣírí àwọn strong power tí wọ́n ń lùlù lábẹ́ omi fáwọn Fúlàní ọwọ́ Amẹ́ríkà sì ti tẹ̀ wọ́n ọwọ́ Amẹ́ríkà tẹ̀ wọ́n tán ọwọ́ jẹ ọkà bí àjẹ́ ṣùgbọ́n ẹni tí ọwọ́ wọn tẹ̀ yìí tó kà bí àjẹ́ yìí ó jẹ́ ẹni tó lágbára débi wípé ọmọ Yorùbá mo wá fẹ́ kí ẹ máa kó tó di pé máa play video evidence fún yín ọwọ́ Amẹ́ríkà ti tẹ alágbára kan tó ń sọ̀pọ̀tì àwọn wèrè tó ń fi wọ́n lọ́kàn balẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí ó ṣò pé conspiracy wà ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa kọ sí comment section wípé olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà àti bàbá wa Professor Adébánjí Akíntóyè Stephen tó wà pẹ̀lú àwọn nìkan ni mouthpiece àwọn ọmọ Yorùbá àwọn nìkan ni representative wa any other person ECOWAS ni o AU ni o UNP is not among other any international communities tó jẹ́ wípé is being controlled by Fulanis or have Fulanis in their midst and we don't even recognize them, not to talk of being our speaker. ọmọ Yorùbá àṣírí ti tú ẹni tó sọ̀rọ̀ yìí kò mọ̀ pọ́bọ̀ yẹn máa jáde síta ó kàn fẹ́ sọ fún àwọn tó wà ní meeting ni ṣùgbọ́n inú mi wá dùn débi pé àwọn mídíà kan tó wà níbẹ̀ mistakenly wọ́n broadcast ẹ̀ bó ṣe broadcast ẹ̀ àwọn ọmọ ayé ti bẹ̀rẹ̀ ti ṣe screen record wọ́n ti copy evidence yẹn bó ṣe wá gbé jáde nísìnyí ó fẹ́ wọlé Amẹ́ríkà sàdánkátà yìí láyé Amẹ́ríkà heavy gbìn ǹjẹ́ mẹ́rin tí mò ń sọ tí bá dárúkọ ẹni yẹn fún yín ẹ̀ ní belief ẹni tí mò ń sọ yìí tó bá sanction gbogbo Áfíríkà pé ó yá o gbogbo ẹ̀yin lórí Áfíríkà ẹ pàdé mi báyìí wọn bí aláìyá anybody wọn dá kó má dìbẹ̀ ìsìn ni mo ẹ̀ṣẹ̀ wá rí ìdí àti àṣírí tí Traoré tó fi pull out of African Union ẹ lè believe pé African Union chairperson ó dẹ̀ ń sọ fún gbogbo ayé pé genocide ò ṣẹlẹ̀ ní Nàìjíríà pé wọn ò pààyàn kan ní Nàìjíríà àlàáfíà wà ní Nàìjíríà kíníkan wà Nàìjíríà lẹ́yìn tọwọ́ Amẹ́ríkà tẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá ń jẹ́wọ́ wá ń yí ẹnu padà ẹ wo ọ̀rọ̀ lọ́rọ̀ dùn lẹ́nu mi ẹ̀yin èèyàn ẹ bá wa pín fídíò yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa pín fídíò yìí kó délé kó dóko kó dé àjò kó dé gbogbo bí tọmọ Yorùbá wà káàkiri àgbáláyé kí wọ́n lè mọ̀ wípé wàhálà ti wà àṣẹ Fúlàní ló ń control some of these international communities ẹ wò pé ọmọ pa màá play nǹkan tó sọ fún yín sìn nígbà tí mo gbọ́rọ̀ yẹn wọ́n á sọ lọ́kàn mi pé ìran Yorùbá àti wọ one chance kí la kóra wa sí yìí àbájọ tí Fúlàní fi máa lọ pààyàn bì kan tẹ́ẹ̀ní gbọ́pọ́lọpàá mu débi tó máa dé court débi tó máa gbé lọ sẹ́wọ̀n àbájọ mo ṣáà ń wò pé bàbá Tinubu ta mọ̀ náà ló wà bẹ́ẹ̀ náà because ẹni tó bá mọ bàbá wa President Bola Ahmed Tinubu ẹni tó bá mọ̀ dáadáa á mọ̀ wípé Tinubu fún ara ẹ̀ ń ṣe ẹran rírọ̀ gbogbo ayé ló mọ̀ wípé ká yọ ti òṣèlú kúrò ká yọ ti politics kúrò ká sọ reality gbogbo ayé ló mọ̀ wípé bàbá Tinubu he is recognized as an activist. He is recognized as a lover of his tribe, not the Fulanis. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní rí àwọn ọwọ́ kọ̀ọ̀kan tí ọ̀nà láti presidency mo wá ń sọ lọ́kàn mi pé ṣé bàbá Tinubu dẹ̀ rí sá ṣọmọ olódò dẹ̀ rí ṣé ààrẹ Nàìjíríà rí
èmi wà ní àwọn tó kọ́kọ́ gbé sí làákàyè káṣírí tó tù tó wá túlẹ̀ níyì wọ́n ṣe mítìn kan ní African Union mọ́jú èní yìí ibi ò ní parọ́ fún yín African Union kì í ṣe ẹgbẹ́ téèyàn lè parọ́ mọ́ ẹgbẹ́ tó nífọ̀ tó lè kọ́ náà ni tọ́dẹ̀ lágbára chairperson wọn sọ̀rọ̀ ó dẹ̀ ń rùn létí ibẹ̀ ni mo ti wá rí wípé kò ń ṣe àwọn Fúlàní tó ń pa wá ilé kan lọ ní àjẹ́ndà láti ṣe kí ni láti wipe Yorùbá out of the map láti wipe Igbo out of the map kábíyèsí Elédùmarè Amẹ́ríkà ẹ ṣé àdúpẹ́ o torí tí ò bá kí ń ṣe ìgbésẹ̀ tí Amẹ́ríkà gbé máa yóò ní sọ̀rọ̀ mo lè bẹ́ẹ̀ tiẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa gan a ò gbóhùn máa yìí ọmọ Fúlàní ni o Fúlàní áhùn tẹ bá gbọ́ orúkọ ẹ̀gbọ́n kò dìgbà tó bá sọ fún yín ẹ ti mọ̀ pé lè Fúlàní ni ó ní wọn ò pa Yorùbá wọn ò pa Ìgbò irọ́ là ń pa ṣùgbọ́n nígbà tó wá àwọn God owns country a country that has been blessed by God the United States of America nígbà tó wọ́ wọn tẹ African Union ó kàbí àjẹ́ àwọn point kan wà bí báyìí tí àjọ máa sọ̀rọ̀ lé lórí ẹ tiẹ̀ kọ́kọ́ máa kọ́ síbẹ̀ wípé àwa ò mú African Union the only union we know is self-determination YSDM Ìfẹ́lódún Yorùbá World Media Ìró Ẹkùn Akíkanjú ọmọ Yorùbá Ìṣọ̀kan Foundation ẹgbẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ògùn ìjàgbara tó dájú ẹgbẹ́ tèmi nìyẹn tí mo dálẹ̀ ẹgbẹ́ ìdánilẹ́kọ̀ọ́ oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ẹgbẹ́ ìdánilẹ́kọ̀ọ́ oògùn ìjàgbara tó dájú àwọn oògùn àwọn nǹkan tẹ́ need láti fi jìjàgbara ní ìdìbọn níbi tó lọ́n kẹwàá délẹ̀ Yorùbá yìí Fúlàní mọ̀ pé àwọn Fúlàní they are forced to change their strategy right from onset kò sí nǹkan tí Fúlàní fi ń kó àwọn èèyàn lẹ́rú tó kọjá ìbọn àti àdá àti sọ̀ǹda tó máa mú dání is a weapon as a matter of fact ó jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì kí wọ́n gbé báàlì lé sọ̀ǹda tó máa ń gbé dání yẹn bó ṣe wà yẹn ìsọ̀ǹda míì wà tó yára pààyàn jù wọ́n lọ kí ní tẹ̀lé lọ wọn tó náà fi nà màálù yẹn irọ́ ni there is an agenda behind it it is a weapon ọmọ Yorùbá ẹ kà sáré gbọ́ nǹkan tí chairperson African Union sọ lẹ́yìn tó Amẹ́ríkà tẹ̀ ó sáré yí ohun padà lẹ́sẹ̀ kò ní yí ohun padà kẹ̀ Amẹ́ríkà là ń sọ̀rọ̀ ẹ̀ yìí and we are not just talking about America we are talking about Donald Trump the man of the people the man who love we the Yorubas ẹ gbàgbé gbogbo àwọn international communities tí wọ́n ti gbà bọ̀dì wọ́n mọ tí Trump fẹ́ wá ṣe ọmọ pé ó fẹ́ wá tú Yorùbá àti Ìgbò lélòpọ̀ ẹrú ni ọmọ pé nígbà tí ọ̀rọ̀ àwọn ọmọ terrorist wọn yìí nígbà tí Amẹ́ríkà bá bẹ̀rẹ̀ sí ní fèsì wọn tó ń kì sí wọn tó ń kójú wọlé fún wọn ọmọ pé at the end of the day ní tó máa ṣẹlẹ̀ ní pé Nàìjíríà máa fọ́ ọmọ bàbá Tinubu fẹ́ gbà yín mọ́ ọ̀kan lẹ́yìn tí bá pè kí ní ìtàn màá sọ̀rọ̀ tí mo fẹ́ sọ bọ̀ kí tó sọ tí mo fẹ́ sọ yẹn ẹ jẹ́ sáré sọ ilé yìí bàbá Tinubu mo fẹ́ rán yín létí ẹ má gbé ìjọba fúnṣẹ́ tì máa ẹ má hand over fúnṣẹ́ tì máa anywhere tẹ bá fẹ́ lọ working leave níwọ̀n bàtà yìí ti gba Yorùbá nation tó jẹ́ pé abẹ́ Nàìjíríà sì la wà tá a bá rí òótọ́ ọ̀rọ̀ a gbọ́dọ̀ máa sọ tá a bá rí ẹni tó ṣe dáadáa tàbí tó kù díẹ̀ káàtó ẹ jẹ́ ká pariwo ẹ̀ síta láti wákàtí lọ mi ní sínú àwọn tó máa darí ẹ̀ láàmú láti wá sponsor àwọn terrorism torí pé this is enough ìtìmọ̀rí is more than enough evidence láti mọ̀ wípé àwọn kan
ṣé mo kí mo sọ fún yín gbàgbọ́ ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé mi tipẹ́tipẹ́ mo sọ mo ní gbogbo nǹkan táwọn Fúlàní ń ṣe wọn ò ní làákàyè àwọn kan ló ń ya máàpù fún wọn àwọn kan ló ń sọ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí tẹ́ bá ti ṣe báyìí tẹ́ ṣe báyìí tẹ́ ṣe báyìí tán ẹ make sure pé ẹ ṣe léyìí tẹ́ bá ti wá ṣe léyìí tán ẹ lọ ṣe yẹn ṣùgbọ́n kí ẹ tó ṣe yẹn ẹ kọ́kọ́ make sure pé ti ṣe léyìí kábíyèsí Elédùmarè ọmọ Yorùbá wàhálà ti wà Yorùbá ti há Ọlọ́run wa gbà wá yọ Ọlọ́run ti rí pé ipa ti há ẹ má jẹ́ kí anybody tán yìí Yorùbá ti há that is the fact Yorùbá ti ó ti kí ni ó ti há n tó wá kù ní sí bá ṣe máa súnmọ́pọ̀ pẹ̀lú lóye Sunday Igboho láti lè yọ wá nínú òfin ayé tá a wà yìí àní sínú òfin ayé lágbára Ọlọ́run bọ̀ tábà ní tanra wa ibi tá a wà yìí ó súnmọ́ ká dẹrù Fúlàní títí ayérayé tábà fún ṣe Sunday Igboho ní backup tí wọ́n nìdí tábà so ọwọ́ wa pọ̀ ká stand as one láti fèsì àwọn western puppet yìí ó mà ṣe o tẹ́ bá dẹ̀rẹ̀ ẹni tó ń sọ̀rọ̀ yìí tẹ́ bá ń wo look ẹ̀ ó look innocent ẹ lọ gbogbo àwọn tó ń sọ pé jẹ́ sponsor Boko Haram ní tọ́nà wà tọ́ni mi jẹ́ senator èmi jẹ́ mi ẹ lọ gbogbo wọn they all have innocent face ojú tó yẹ pé tẹ́ bá rí ẹ máa rò pángẹ́lì lẹ́ ń rí ni ẹ ní mọ̀ pé Sátánì ayé àtọ̀run ni wọ́n ń ṣe èṣù tó yà gbọ́ nínú tọ́pá kó bá bá wà lè ṣù pé èṣù wọ́n jẹ́ nǹkan náà àwọn òrìṣà tó yẹ pé wọ́n ń gbàbọ̀dé wọ́n dẹ̀ lówó fún security and other things ohun rèé ẹ gbà yẹ wò ẹ ká sáré pìlì kìíní fún kó má dàbí pé máa bí ọkọ̀ sọ̀rọ̀ látàárọ̀ a ò rí kókó nǹkan tó ń sọ ìdí nìyẹn tí màá ṣe pìlì kìíní if not tó yẹ kí n risk ẹ̀ torí ẹni ẹni kò sí actions kó lè take tó bá rí póhùn lè rí ọ̀kan ṣe fún mi ó lè nìkan yin amóhùnmáwòrán mi kó ṣe jàǹbá fún tú ohun tí mo ṣé kí n tiẹ̀ pí ohun ẹ̀ ní àbí kí n kọ́kọ́ mix ohun ẹ̀ náà ẹ fún mi ní 1 minute mo kọ́kọ́ fẹ́ fojú ẹ̀ràn yìí ná torí mi fẹ́ ṣojú ẹ̀ kí n máa pí ẹ̀ kó má lọ fún mi ní kinní so fún di èyí ṣé ẹ tí wọ́n rí ojú ẹni tó sọ̀rọ̀ yìí kẹjẹ ń dárúkọ ẹ̀ fún yín African Union chief reject Trump's genocide claim in Nigeria ṣé ń gbọ́ ó ní kí Trump ronú kí Trump pé orí Trump pè ló ń sọ yẹn o now ẹ wá gbọ́ nǹkan tí ẹranko yìí sọ lẹ́nu jáde nígbà táwọn orúkọ ẹ̀ ní Mahmood ẹ máa gbọ́ o Mahmood Ali Yusuf ó spẹ̀lì ẹ̀ báwọn Fúlàní ṣe bá ń kọ wọn gan Muhammad tiẹ̀ jẹ́ Mahmoud Ali Yusuf tá a máa ń pè ní Yusuf Yusuf tiẹ̀ is Youssef spẹ̀lì Fúlàní ní Yusuf now ó yá ẹ kì í play kó tí mo fẹ́ play kí gbogbo àjọ ìpọ̀ sí tí kẹ́lẹ̀ mọ̀ wípé báwọn Fúlàní yìí kò sí kọ́ta lè ṣe lẹ́yìn ká pull out. We have issued a communique making clear that what's going on in northern part of Nigeria has nothing to do with the kind of atrocities we see in Sudan or in some part of Eastern DRC. I think the complexity of the situation in gbẹnu sọhùn kó tó di kí máa continue ṣẹgbọn tí wèrè sọ ó ní ohun tó ń ṣẹlẹ̀ ní northern part of Nigeria àti western tó àti pààyàn ṣá ó ní a lè fi wé ọ̀rọ̀ Sudan tàbí ọ̀rọ̀ Congo quote me wrong mo fẹ́ lè sọ pé báwọn yẹn ṣe ń jagun tó èèyàn tí àwọn Fúlàní ti parí Nàìjíríà á ti ju yẹn gan lọ nílùú tí wọ́n ti ń jagun iná wọn ò kú náà ẹja máa gbọ́ lọ òyì ó láwọn point tó ti fẹ́ lọ́wọ́ wa. Should push us think twice before declaring such or making such statements. Statement wo nìyẹn
You should even be the one we should be telling that you are supposed to verify, because all what you are saying ó show pé wèrè tó ń sọ̀rọ̀ ìgbọ̀n afẹ̀míṣòfò ni. Kí ló ṣẹlẹ̀ ní Sudan tó kọjá páwọn èèyàn ń kú? Wọ́n ń pààyàn lọ́hùn, wọ́n ń pààyàn níbà ẹ̀. Nǹkan táwọn tó ń pààyàn lé táwọn fẹ́ dá dúró nǹkan kan àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣá. Àwa ò pààyàn, a ṣe anything fún wọn, a dàlúrú, a ṣe kankan fún wọn, still yet àwọn Fúlàní wọ́n kì í bọ́n mọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn bí ẹran. Mo fi Ọlọ́run búra fún yín, àwọn fídíò kan wà lọ́wọ́ mi tó yẹ pé tí ó bá kí n ṣe pé social media ò gbà ká post irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn síta ni. Tẹ́lẹ̀ mi bá rí fídíò yẹn ó lè yà wèrè. Because mo wà traumatized. Tẹ́lẹ̀ mi bá wo fídíò yìí ó lè má jẹun ọmọ tó máa fi jáde láyé. Tẹ́lẹ̀ mi bá wo fídíò yìí á ṣìwàwù. Téèyàn bí wọ́n bá wo fídíò yìí á farabalẹ̀, á ṣèwádìí. Ó dífá fún gbogbo nǹkan tẹ́ máa gbọ́ tí mo fẹ́ sọ àti mo sọ sẹ́yìn. And I'm using this medium to make a disclaimer. This is not my ideology. All what you are hearing in this video are treated the way it was reported on the national news worldwide. Now, ó ní wọn pa ó kọ́kọ́ deny, but lẹ́yìn tó Amẹ́ríkà tẹ̀ wá yóò padà. Wọ́n kọ́ sọ pé wọn pààyàn Nàìjíríà, wọn ṣe kankan, irọ́ ni, àwo ni, àfi bí pé àwọn pípé gbogbo wọn ti lọ fọ́ọ̀mù group. Tí kò bá ti ṣe kò bá ẹnì kẹjẹ ká máa sọ. Tẹ́ bá lọ gbogbo àwọn ìlú nítòkù náà tó jẹ́ ìlú tó fàyè gbà wọn terrorist afẹ̀míṣòfò kọ̀ọ̀kan, they are all saying the same thing. Trump náà fẹ́ wá blue Nigeria. Donald Trump is only coming for peace talk, peacekeeping. Ó kọ́kọ́ ní wọn pa anybody. Ìgbà tó tún yá tọwọ́ tẹ̀ ó ní mùsùlùmí gan ló ń pa jù. Ṣé bó ní wọn pa ìwà rárá tẹ́lẹ̀? Ó ní wọn pa ìwọ̀n sí pé àwọn irọ́ náà pé Donald Trump kò farabalẹ̀ verify ọ̀rọ̀ tó gbé jáde yẹn. Pé ẹ kọ́kọ́ rò kó tó sọ kíníkan. Ìyí tí wọ́n ti wá sọ yìí ṣé kò burú jù tí Donald Trump sọ lọ? Donald Trump only declared Nigeria as a state of concern. Tí ò la ẹ̀mí lọ, tó lè má la ẹ̀mí lọ gan tó fi tàbí sọ́ọ̀fù. Àwa sọ pé wọ́n pa àwa Christian. Ẹ̀yin Mùsùlùmí ní rọ́lá ń pa wọn pé wọ́n pa Christian, wọ́n pa anybody. At the end of the day, ẹ wá gbọ́n tẹ́wọ̀n kò yí sọ. Ẹ jẹ́ máa gbọ́ lọ. Ọlọ́run ju gbẹ̀yàn tá Yorùbá lọ. The first victims of Boko Haram are Muslims. You are ṣé wá ipá àwọn pípù yìí wọ́n ti fi àwọn everywhere. Débi pé Ọlọ́run nìkan ló lè gbà wá nu wọn. African Union tábà tún lọ sunkún bá AU, Fúlàní ló ẹ̀dì wọn. Tìbẹ́gbẹ́jọ́ tó ń dá. Ẹgbẹ́jọ́ tó ń dá báyìí. Àwọn tó ń pa èèyàn tí ó gba yín fojú yìí tó lè pé èèyàn bíi 500 síta pàpàpàpàpàpà tí wọ́n á dẹ̀ pa ogun wọn, wọ́n á dẹ̀ bù wọ́n mọ́lẹ̀. Ṣèyí náà ṣe genocide. Tẹ́ bá dẹ̀ wo gbogbo àwọn community tí wọ́n ti attack ẹ̀dá, all Christian communities àtàwọn traditional communities, they are not Muslim communities. Boko Haram wọ́n lè máa pa Mùsùlùmí, màá sọ àṣírí tó wà bẹ́ẹ̀ fún yín. Ìyàtọ̀ wà láàrin Boko Haram àti ISWAP. Boko Haram anybody ló ń pa. They are political, bí a ti sọ yìí political terrorists ni wọ́n, or they are political thug. Mo tó bá ní kó ṣe lọ́ máa lọ ṣe. Ṣùgbọ́n àwọn ISWAP wọn ò fẹ́, ISWAP ò fẹ́ fojú rí Kìrìsìtẹ́nì ni, wọn ò dẹ̀ fẹ́ fojú rí oníṣẹ̀ṣe Islam nìkan. Wọ́n brainwash àwọn yẹn, wọ́n ń lò wọ́n yẹn Boko Haram láti fi dàjọba rú ni. Ṣùgbọ́n àwọn ISWAP and co, àwọn Lakurawa nǹkan àwọn yẹn ò kì í pa Mùsùlùmí.
àwọn sábà pa mùsùlùmí torí àjẹ́ndà àwọn kọ́ nìyẹn. Àjẹ́ndà àwọn ní pé káwọn pa èèyàn káwọn gbalẹ̀ ẹ̀. Ẹ wò nǹkan tó ṣẹlẹ̀ ní Chad ẹ̀yẹ́ mẹ́ta tó ń sọ fún yín pé ISWAP àti Nàìjíríà bá ńlá ẹ̀rọ ni Amẹ́ríkà gbé fún yín. Ẹ wá dúró mi gbọ́dọ̀ gbé fídíò yẹn jáde. Ọkọ̀ ojú omi bíi 5 táwọn guys yẹn tó lò jura wọn tó gbé ìbọn dání máa ṣe nǹkan tí gbogbo ẹ̀ ìyẹn àwọn ISWAP wọn mọ̀ pé àwọn Boko Haram ti gbọ́ pé àwọn ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ sọ pé àwọn Boko Haram yóò ní Boko Haram ọlọ́pàá ISWAP ọlọ́pàá àtàwọn àwọn tó jẹ́ torí pé ISWAP fẹ́ gba Lake Chad lọ́wọ́ àwọn Boko Haram. ISWAP fẹ́ gbà lọ́wọ́ wọn ṣẹ́gun fún àwọn ISWAP àwọn ISWAP yẹn they are Islamic of kìnìkan province kìnìkan ṣá ẹgbẹ́ afẹ̀míṣòfò ni wọn. Àwọn dẹ́ nígbàgbọ́ pé Ọlọ́run làwọn jà fún. Ìdí nìyẹn tó yẹ pé kò sẹ́ni táwọn ò lè pa. Now ó yẹ wo kìíní yìí ẹ ká máa gbọ́dọ̀. Push us think twice before declaring such or making such statements. The first victims of Boko Haram are Muslims. Hello, shut your mouth. You are right. Boko Haram thought attack might be Muslims because Boko Haram is not a religious terrorist group. They are pure terrorists that deal with anybody that they were instructed to deal with. Other bíi political tọ̀gìlì Haúsá ni òun lè ṣe rí táwọn bàbá wọn ti fẹ́ kí Amẹ́ríkà pa wọ́n ní àwọn Boko Haram torí pé àwọn làwọn olóṣèlú Haúsá Kàbá Fúlàní ni wọ́n ń lò can you imagine lọ́n lò láti fi manipulate anything. Ìjà máa gbọ́ lọ Boko Haram ṣe tí wọ́n pa mo ti sọ ṣe máa ń fìyẹn lo scope láti fi dọ̀rọ̀ òru. And I'm very sure olórí burúkú tó sọ̀rọ̀ yìí tó bá jọmọ àti ìyàwó ẹ̀ kí stray bullet àwọn ISWAP Boko Haram ti bà á kọ́ pa àwọn ẹbí ẹ̀ kí àwọn ẹ̀ ti ṣèkà fún rí kò ní jáde wá máa sọ nonsense tó sọ lẹ́nu yìí. Ẹ wọ̀ ọ̀rọ̀ tó sọ tó ń jáde lẹ́nu a whole African Union chairperson. We are disappointed. Nígbà tí wọn wọlé tó bá jẹ́ Fúlàní ló pọ̀ jù wọn ta ló wá fẹ́ gbà wálẹ̀. Ilé fi máa mọ̀ pé United Nations beside United States wọ́n lè gbà wá o. Àwọn òun lè Ọlọ́run ti rán wọn wáyé ẹ má jà fọwọ́ wá fi lé wọn padà o. Ẹ já máa gbọ́dọ̀. Think twice before declaring such or making such statements. The first victims of Boko Haram are Muslims, not Christians. The first victim, and I'm saying it with documented references. So the complexity in the northern part of Nigeria should not be taken, that easily. So what we are saying to those statements, with regard to those statements, is that the African continent is very complex. It's not that easy to describe those situations with such very easy words that can be used in a not reasonable way. That's why the African Union continent, the African Union Commission are very clear about that. We made it clear in our statement and communique, and we would like really to stress again that there is no genocide in northern Nigeria. Ṣẹ́ńgbọ́ tí ó bá ṣe pé wọn kò ní ó ní kò sí genocide ní northern Nigeria kò sí genocide nílẹ̀ Yorùbá kò genocide ní Nigeria can you imagine? Ṣé ẹ fẹ́ sọ fún mi pé bàbá yìí mọ ohun tó ń lọ? Mo ní àwọn fídíò kan lọ́wọ́ sí ẹ̀ tó yẹ pé kò sí gbé síta. Mo ní fídíò ibi táwọn ISWAP tí wọ́n ti lọ attack àwọn non-Muslim community. Wọ́n dẹ̀
allegedly ó dẹ̀ kó gbogbo àwọn yẹn jọ ó dẹ̀ gbé wọn sẹ́gbẹ̀ẹ́ kànga báyìí wọ́n fìbọn fọ́ orí wọn sínú kànga wọ́n jù wọn sínú kànga tó bá tún gbé míì wọ́n á tún fìbọn fọ́ orí ẹ̀ lórí ẹ̀ níwájú síbẹ̀ wọ́n ṣe ṣe ìyẹn kẹ̀kẹ́ napep ni wọ́n fi rù wọ́n wá àwọn kíní bíi kẹ̀kẹ́ napep tó máa ń tóbi gan yẹn títà yẹn máa ń fẹ́ dàbí ti mọ́tò tó máa ń jẹ́ lẹ́sẹ̀ mẹ́ta yẹn òun ló fi lóòdù wọn wá níbi tó ti lọ kó wọn more than 20 kíní yẹn náà fi kẹ̀kẹ́ yẹn wọ́n bá yẹ pọ̀ sí all the end the life gbogbo wọn ìyẹn tó kéré ṣèbí ìbọn nìyẹn tó bá ṣe pa ẹni tí wọ́n pa ò lè feel any pain because action yẹn dey take place kí brain yẹn tó sense ẹ̀ òun làwọn àmì kan ṣe máa ń sọ wípé ikú tó rọrùn fáwọn ìdílé kù gan tó wọ́n mọ̀ pé àwọn oníjẹ ìrora kankan just gbà ó ti lọ ẹ bá gbọ́ ó ti lọ ẹ lọ dira ẹ jẹ́ ká lọ dira dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ lókè tó bá já abáralé abólóde now fídíò kan wà lọ́wọ́ níbi tí wọ́n ti kó àwọn èèyàn jọ wọ́n dẹ̀ gbé lọ́ńṣà ní normal fi engage anti-aircraft tó máa fi engage jet tàbí any fighter jet or anything kódà wọ́n máa ń yìn láti fi wọlé nígbà míì tó bá gbé báyẹn ó dẹ̀ mú bí kí ni ẹ̀ ṣe tí kì í tó wúwo sí àwọn tó tò ó dẹ̀ fi fọ́ orí wọn lẹ́yọ kọ̀ọ̀kan ó ń fọ́ orí yẹn débi pé bí ìgbà tí pọ̀pọ̀ tó ti pọ́n tó pátápátá tó wá jábọ́ lórí ibi tó jábọ́ sílẹ̀ pẹ́ ẹ̀ṣẹ̀ owó yìí máa fọ́ tó máa túká and these are the people tẹ́lẹ̀ fẹ́ ká máa gbé pẹ̀lú these are the people you want us to be with kò lè possible because we the Yorubas we are cultured people with self-discipline we don't move with such people now kó tó di pa àwọn àtẹ̀síwájú ẹja sáré lókè ọ̀rọ̀. olùsọ̀lẹ̀ ní pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá bojú komi ní dábí ariwo wà sẹ́sẹ́rẹ́ ògbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò bó bá rìn bí ògògò sísẹ́lẹ́sẹ́ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè máyégún adínkúlákówọ̀ ló jìgẹ̀jìgẹ̀ bí ẹkùn akọrabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú gbogbo ayé bá gbóná lalala bí iná ìyẹnu táwọn ìyàmẹ́ bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún adínkúlákó oṣù òróró sùmàlú lórí ọkiri ojú ogun àkókò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni àbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ̀ kó dìde kò sí olóyè máyégún. nọ́mbà ọmọbìnrin kọ̀ọ̀kan ló wọlé ló ṣọ́ọ̀tì. adínkúlákó gbogbo ara kìkì òògùn gbèsè láyé fi kẹ́ ìwọ ni àbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ̀ kó dìde kò sí olóyè máyégún adínkúlákó gbogbo ara kìkì òògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa owó tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 ìjì kìí jà kó gbé olólọ ìjì kìí jà kó gbé ọlọlọ a kìí kórè olóògbò ní ògún ìwọ náà rẹ yóò tá rẹ ló kọ lọlọ. bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà nọ́mbà bàbá máyégún nìyẹn kó tó wá di pé abọ́sìpèlè kejì ẹja sáré dé òkè ọ̀hún alẹ́ kíkọ́ láyé. Láàólá bitter tea ẹkùn tí wọ̀ yá ẹ̀dà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ fẹ́ẹ́sì ìyádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa. Láàólá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Láàólá herbal bitter tea yóò bá wà dáadáa ìṣòro ara ríro ń kọ́ Láàólá bitter tea òun ni ká ẹ pẹ̀lú rà láti wáyé gbòógì Láàólá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá ráyè ní ìlú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ Láàólá bitter tea
gbẹ̀lúra orí àtọ̀ ọbẹ̀. ẹ káwọn wà lẹ́yìn yan wa nọ́mbà Láàárọ̀ Habitat nìyẹn ẹ ti gbọ́ nǹkan tí wọ́n sọ sófẹ́ tó bá nídìí wọn ẹ kọ̀ sí wọn. náà kó táyà ṣe gbọ́ kúùkù ilé kan kúùkù program tá à ń ṣe so now ọmọ Yorùbá kí lẹ rí sí information ti bọ̀ gbé wáyé kí tó wá bọ́ sórí ẹlẹ́kẹta ẹ jọ ẹ bá kó opinion sí comment section ẹ jẹ́ ká pàdé ní comment section ẹ̀yin tó bá fẹ́ gbé ẹni ìpolówó ọjà tẹ́ fẹ́ gbé fún wa tàbí ní information tẹ́ fẹ́ fún wa àbẹ ṣàfẹ́ pé wá ṣàkíyèsí ìkọ̀ọ̀kan ẹ pè wá sórí +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 WhatsApp only ni o tẹ́ bá pè ní direct call kò ní lọ WhatsApp only tàbí kẹ́ email wa you can also reach us at fagbe98@gmail.com. Fẹ́ẹ̀sì báyìí lọ́wọ́ bá a sọ èdè àgbọ̀ àkọọ́lẹ̀ ẹ̀kẹ́ bá gbàgbé ẹ like ẹ share ẹ comment ẹ send ẹ sáwọn olólùfẹ́ yín ẹ jẹ́ kí àwọn èèyàn rí i pé ohun tí Amẹ́ríkà ń bọ̀ wá ṣe fún wa oore ni ẹ wo ọ̀rọ̀ bàtàbàtà tí chairperson African Union sọ síta ó bad nígbà tí chairperson African Union bá ti sọ ọ̀rọ̀ báyìí kí ló kù l'African Union lẹ́yìn kí ìsinmi ẹ̀sẹ̀ wá rí pé Traoré àti Maniji àti àwọn country Mali tó ṣáà come together tó jẹ́ military head of state tó pull out nínú African Union ìsinmi ẹ̀sẹ̀ rí wípé gbogbo ó jẹ tábàgbàlẹ̀ Yorùbá gan kò jẹ́ ká dín African Union àyàfi tí ọba ti wà restructured kéèyàn wó ṣùṣù ohun tí gbogbo ayé ń rí kẹ́nìkan wá ní kò ṣẹlẹ̀ ṣé màá ṣe lè play video ìṣá and it's about 10-minute video ó ti gùn jù ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ ká pàdé ní next video ẹ ká dẹ̀kọ́ kákọ́ pàdé ní comment section náà God bless you all èmi náà lọmọ yín William Toluwa tó sọ mọ̀gbọ́ bíi aka mass bearer for the bad leaders aka Alugun Mashika aka mass lawyer for the good leaders odò àgbò àpò nìgbẹ́ ọ̀dàlẹ̀